Hello everyone, welcome to Tony Talks. Um, Toluwani, Debby, Kwame, Jáde, still on Muhbad, father, the in-laws, the wives, and everybody to concern nǹkan tó pa lòun náà sọ̀rọ̀ lé lórí àti orin ẹ̀. Ẹ jẹ́ ká jọ enjoy Toluwani, Debby. Thank you for watching. I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Last king no máa ń pè uncle mi yẹn. Last king la máa ń pè wọ́n. Ẹ má wò. Last king no máa ń pè uncle mi yẹn. Ẹ jẹ́ àmà wo bó ṣe lọ. Ó ní uncle mi kan. Last king no máa ń pè uncle mi yẹn. Last king la máa ń pè wọ́n. Ẹ má worry. Ọjọ́ tí n bá pè yín báyìí. Ẹ ṣáà má gbé call mi. Kó jẹ́ pé ẹ sì ń bi iṣẹ́ kẹ́ tó lè gbé call mi. Torí a máa sọ̀rọ̀ tó 1 hour, a máa jà gan lọ́jọ́ yẹn. Èmi ò bá yín jà o. Ń bá yín jà. Mo rí comment yín. Mo rí comment yín. In fact, mo ní lọ́wọ́ gan. But máa rántí ọjọ́ tẹ́ dúró tì mí. Máa rántí ọjọ́ tẹ́ ṣe dáadáa fún mi. So, síbẹ̀síbẹ̀ mi ò ní bá yín jà. Èmi ò mọ why tí gbogbo yín ò ní sùúrù. Mi ò mọ why tẹ́ kàn máa wò pé mi ò ń ṣọmọdé now. Ẹ kò rò pé bóyá ó fẹ́ lọ tún lọ máa báyàn kan ṣe kinní kan. Lémi àtẹ̀ntà kì í ṣọ̀rẹ́ tá ní mi ní nọ́mbà ẹni tẹ́ ń sọ, mi ní nọ́mbà ẹ̀. Torí gbà tá bá búra wa, èèyàn lè má bára èèyàn ṣe mọ́. Ká dẹ̀ sọ pé mi ò bẹ́ni yẹn jà mọ́. A lè wá jákù now. Ẹ ti understand? A lè sọ pé ó tún di ó tún tí bá ṣe wà ń bọ̀ ta tí mo ṣe wà ń lurin lójú kan ní nítorí kíni. Kí ló dé tó fẹ́ kú lórí ìyè oníyà? Gbogbo yín náà lè máa sọ̀rọ̀ náà. So I still love you. God bless you. Last king. So bó ṣe jẹ́ nìyẹn, ẹ̀yin tèmi. A fẹ́ ìwọ̀nba tí mo sọ ìbáyìí. Ọ̀nà máa jẹ́ ajé gbà. Who is this? Old one. Ọlọ́run má jẹ́ ká jẹ gbẹ̀. Mo máa wọn tèmi tán máa ṣe ní nǹkan tó sọ yẹn, ọmọ yẹn, kinní kan. A dá fún yín. Ṣé ti rí kọ́mẹ́ǹtì? Even Muhbad said Wunmi was acting smart. Ẹjọ́ máa defend blindly. Bó ṣe wù wọ́n nìyẹn. The voice Muhbad tó jáde yẹn tó ṣe fún Wunmi yẹn kò mọ nǹkan tó ń sọ ni. But orin tó ń kọ wípé èyí tó ń sọ pé àwọn náírà fẹ́ pa òun kò mọ nǹkan tó ń sọ ń gbà yẹn. Ẹ ṣáàjì a máa wò ń tiwa. Ẹ mọ nǹkan tó fọ́ ni nígbà tí Wunmi tún record ẹ̀. Wọ́n tún ní fóònù ọ̀rẹ́ kan ló fi record ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ tún ní another ọ̀rẹ́ ẹ̀ kan ló tún ju voice yẹn síta. Ìyẹn tún ń kọ́. Láàrin pa máa ṣe show lọ́la. A máa ṣe show lórí another ọ̀rọ̀. Tó bá yá tá bá máa address ọ̀rọ̀ Wunmi again, a máa wá jókòó ṣe ni. Ẹ jẹ́ kán ṣe ká máa wo nǹkan tó ń lọ left and right. Àmọ́ èmi mi ò kó Wunmi jẹ, never. Ọmọ yẹn ti gbọ́n jù. Ọmọ tó burú. Ẹ ti ẹ̀ wá ń bí tẹ́ wọ́n pé mo ní code. Gbogbo nǹkan tá à ń sọ code lẹ́rí. Ẹ ṣọ́ra yín sá o. Ẹ ṣọ́ra yín tí ó bá ṣe tán sí màá pè yín, a máa jà.
wọ́n ní kí n pẹ̀lẹ́ yìí ó ní code èmi gan ti gbàgbé pé mo ní code ẹ̀yin lẹ tún rán mi létí ẹni tí mo ọkọ mi ló ṣí gbogbo wíńdò nínú tútù. So bó ṣe jẹ́ nìyẹn o lọ́dọ̀ tèmi torí mo mọ nǹkan tí Wùmí ṣe ò dáa ẹ jẹ́ n sọ fún yín tó bá ṣe fún àwọn òbí mi kò ṣerú ìyá Muhbad tí ó dúró tọ́jú ọmọ tí ó lẹ́nu ọ̀rọ̀ yẹn o ìyẹn máa wà lábẹ́rẹ́ Wùmí ni ẹ ti understand tó bá ṣe fáwọn òbí mi wọ́n á fọwọ́ lé léjìká ó máa padà lọ bọ́mọ yẹn kíákíá ó lè jà after 41 days ọ lẹ́yìn oṣù mẹ́ta àwọn kan náà bóyá wọ́n múlẹ̀ ni wọ́n múlẹ̀ wọ́n ṣe ń fọwọ́ lé wọn léjìká nìyẹn torí lèyí ò dáa nígbà tọmọ yìí ò lọ sí hospital tó ń kú ló yẹ kó pa àwọn òbí ẹ̀ bàbá Muhbad ń ṣalátẹnujẹ ni tó bá já látẹnujẹ á ti wálẹ̀ fún Wùmí kò ń ṣalátẹnujẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ o mo bímọ ọkùnrin o mo dẹ̀ bímọ obìnrin lórúkọ Jésù ọmọ mi ò ní fọ́ lórí burúkú níyàwó tó máa wà nínú ilé àbúrò ló máa lọ ṣe Indomie báwo làbúrò yẹn ṣe fẹ́ ṣe Indomie náà á bomi sórí pọ́ọ̀tù àdá Indomie lé àwọn magi Indomie àtò dídì kan àtú sínú magi Indomie yìí ò dẹ̀ ṣe nǹkan tó dáa tí n bá kó Indomie tí n bá kó 4 sórí iná mi ò sọ pé mò ń lo magi kan tán wàláì tí n bá ṣe 4 mi ò lo magi kan tán àwọn ẹlòmíì kẹrẹ wọn bílífù pé tó bá ṣe 4 kan dá gbogbo magi 4 yẹn sí magi burúkú magi tó dùn bíi wèrè magi òfò ọkùnrin ó dẹ̀ níyàwó ńlé mi mọ wáì tó kánjú lọ fẹ́ tó kánjú lọ má rí ó dẹ̀ níyàwó ńlé àwọn fáwọn ni Ọlọ́run ló ní kó má jẹun ló ṣe Indomie fún tó yẹ pé Wùmí ló fẹ́ pa ni ṣé orí Indomie ló ti máa pa ni èmi ò dẹ̀ ní Wùmí ló pa kò ń sórí Indomie ló ti máa pa nà àgbà tí ò ya wèrè Indomie ló máa fi kíní sí tẹ́ pé wọ́n á ti mọ̀ kó jẹ poison gan láti hospital tó ẹ̀ tí ì ṣe autopsy gan wọ́n á ti mọ̀ kó jẹ poison ni so nǹkan tèmi rò pé ó yẹ kán ṣe ó yẹ kán lọ sort problem wọn out without that bàbá yẹn ṣe lè máa sọ̀rọ̀ because iná jó òun ni iná jó àwọn èèyàn kàn rò pé kò ronú ni ó ń ronú mo réyàn tó sọ pé wọ́n tún lọ gẹrun fún ṣó yẹ kó gẹrun ṣé kó kú dànù ni ṣé Wùmí ò jẹun ni Wùmí ò ṣe kú dànù Wùmí tó ń dó kò ṣe kú dànù ṣé kí bàbá yẹn kú ni àwọn tán kì í sọ̀rọ̀ tán ṣe bẹ́ẹ̀ tó ń rojọ́ fatafata ẹ̀mọ́ nǹkan tó wà nú ẹ̀ ní iná ń jó ògo ọmọ ló lọ nà gbogbo nǹkan tó bá ń dùn lọ́kàn ó lè sọ̀rọ̀ ń pa ẹ̀ nà kí ni yẹn ń dùn ni ó dẹ̀ ti ń fà kọ́mọ ẹ̀ tó kú pé báwo lọmọ mi ṣe máa lọ ra lẹ̀ pamọ́ sẹ́ wọ́n ti kọ́ ọmọ ẹ̀ nífun lọ́nà gbogbo bàbá lè ṣe ìyá gan lè ṣe mo rántí ìgbà kan mi ìfẹ́ sọ̀rọ̀ mi mọ́ lálẹ́ ó dìgbà tí má fẹ́ ṣe èyí tí má fẹ́ ṣe dáadáa mo lè sọ àwọn máa fara mi ṣe sample mo rántí nǹkan tí mò ń ṣe ń gbà kan mọ́mì mi jẹ́ kí n mọ̀ pé níbo ẹni tó jẹ́ pé ọmọ owó ṣe ń ṣe fún ẹ̀kọ́ tó kúrò lé o tún wá sọ pé o fún ní nǹkan lọ fún nǹkan báyìí ọmọ mo sọ jí straight away ni mo yá pé bá ń kówó mi o mọ́mì mi pè é ni ṣé òun fògùn gbowó lọ́wọ́ ọmọ mi ni ìyá mi tó gentle ó pè é ní straight away ṣé òun fògùn gbowó lọ́wọ́ ọmọ mi ni ọmọ igun ò tí ì re 1 million ó ti ń gba 1 million lọ́wọ́ ẹ̀ ó lóun yẹ 1 million bá ń kówó ọmọ mi yóò níyà ó dà lọ́ọ́ máa jẹ́ kí nǹkan ṣe wá kán wá ní gbogbo nǹkan tí ọ̀tá mi ní sìn ìyá mi ò lè jẹ́ irọ́ ó yẹ kán tẹ̀ wá jìyà kù láyé ni kán ṣàṣe dáadáa kán tọ́jú bàbá yẹn kán tọ́jú ẹ̀ o bá kíákíá bọ́ kó gbogbo nǹkan lé lọ́wọ́ tán ó lọ fi ń dókó mi kó má lọ bá Muhbad kíákíá o bàbá yẹn ló ń ronú ẹ tó bá níkà wọn ò lọ ọjà tí bàbá yẹn ń ro má dáwọ́ lélẹ̀ lọ́wọ́ á lọ bọ́ ọmọ ẹ̀ ni wọ́n lọ máa ṣe báwo ni Muhbad ṣe kọrin yẹn kinní kan píópíó ó ṣe píópíó mo ti rà ẹ́ bóyá kọrin yẹn ṣáà rí ìdí mi ṣá.
ẹ má bínú jàre fún mi ẹ fẹ́ kú ó yẹ kí n máa lọ ni o ẹ bá kúrò bí olúwa lọ sùn náà àbí kí là ń ṣe oorun náà la máa lọ sùn. ọ̀nà dáríjì mi ibi tí mi ti gbà tiẹ̀ lọ update from the beginning tí mo ti lọ update ọjọ́ yẹn mo ó náà àǹtí mi tó súnmọ́ mi mo ti ń kí lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà ni wo tó bá ṣe ṣóò fún tó rọ́ mọ́ mi mo ti ń bínú mo ti ń gbọ́n rí mi ò láìkí update òṣì orí burúkú tó ṣe yẹn ó rọwọ́ ṣe update ẹ̀dẹ̀ ń bú bàbá Mohbad ṣó yẹ kọ́ ọmọ yẹn rọwọ́ ṣe update nígbà tí bàbá mi kú èmi mọ ibi tí ìyá mi kú ìfẹ́ mà lẹ́pẹ́ ìfẹ́ bí èjì òwúrọ̀ ẹbí Wùmí náà máa ń gbọ́ ọmọ tẹ̀lé ọkọ ẹ̀ lọ́kọrin bí ìyá mi náà ṣe ń fọkọ ẹ̀ lọ́wọ́ tọ́jọ́ ń lọ ṣọ́ọ̀ṣì nìyẹn wọ́n á lọ ẹ̀sìn àárọ̀ wọ́n á lọ ti rọ̀lẹ́ wọ́n á jókòó bàbá jókòó sórí àgbàntara ìyàwó agbáko tí wọ́n á jọ máa ṣèké nígbà tọkọ ẹ̀ kú mo mọ bó ṣe dà kò ṣe tí fóònù bá wà gan mi ìṣọ́kó lè nígbà yẹn o tí ò tiẹ̀ tí ì sí fóònù pé everybody ló fọ́ mo mọ bó ṣe rí ó kù sórí báyìí. ẹ ṣáà má jẹ́ àgbàgbé ohun tí ẹ dà ṣé pé nǹkan ti wọ́n máa ń bá mi jẹ́ má jẹ́ àgbàgbé iléeṣẹ́ yìí iléeṣẹ́ tó lè ṣe rè kò sí nǹkan tẹ́ fẹ́ kí lè ṣe everything ló wà tẹ́lẹ̀ máa gbádùn Ọlọ́run á ṣe dáadáa fún wa láti ìgbà tọ́rọ̀ Mohbad ti ṣẹlẹ̀ yẹn ẹlòmíì báyìí kò ṣe ṣóò mi ìyẹn tí kò ṣe ṣóò mi mo mẹ́ni náà kò ṣe ṣóò mi ọjọ́ kan ló jáde bàbá Mohbad ọ̀nà gba 4 million bàbá Mohbad jáde olóhùn ò gba 4 million bàbá Mohbad ní MC ló fún àwọn ní 1 million naira ìyá Mohbad dẹ̀ ti gba 10 million wọn ò pariwo ẹ̀ káàkiri ayé ó ní MC nìkan ló fún òun ní 1 million naira owó tí wọ́n ní Davido fún gbà yẹ wọ́n ní kan kó fún taná kó fún lọ́ṣẹ́ bí àbáwọn tó ń tẹ̀lé kan fi ṣètò mọ́ṣe sí yẹn. Ní bínú ni o ẹ̀dọ̀ tèmi o Ọlọ́run ò ní jẹ́ irú Wùmí kò ní yà lọ́ọ̀dẹ̀ mi wàláì Ọlọ́run ẹ gbàgbé bàbá Mohbad ń sọ̀rọ̀ torí kò mọ̀ ká ṣe ni ẹlòmíì ò ní sọ̀rọ̀ àfọwọ́lé Wùmí kí Wùmí lọ ṣàtúnṣe anything tó bá rí kán ṣètò fún bàbá yẹn náà àwọn á sọ pé òun ogun ó yẹ kó wá kú dànù ni ọmọ wà láyé kó jèrè ẹ dáadáa ó yẹ kó tún kú tán kí kóbìnrin tẹ kó gbèrè ẹ lọ kó máa dó okó mi. kọ́ má tọ́jú ẹ̀ kán jí ó kú dànù gbà ẹ̀ kẹ́wàá ò bóyá nu Mohbad inú ẹ̀ máa dùn sí gbogbo wọn. ẹ wò ẹ̀yin tèmi ẹ má bínú o ẹ̀yin mọ ìdíyà ẹ̀yin ìyá mi bàbá mi ṣáà má bínú bí mi ṣe rí lọ́dọ̀ mi nìyẹn ẹ ní bínú ni. bẹ́ẹ̀ ni bínú ṣe ti understand. Ní rírò ẹ̀ ṣé ká gbórin ká tó máa lọ àbí ẹ jẹ́ kí n lọ ṣèké díẹ̀ kí n tó lọ sùn. wọ́n ti mọ àwọn tèmi tí mi gbọ́dọ̀ pèlé ní ọlágán mi gbọ́dọ̀ ta sí wọn tí n bá fẹ́ gbé pè ọmọ aláìgbọràn ọ̀rọ̀ ẹ̀ náà ni kọ́ lọ ń ṣàánú. èwo ni ká gbọ́ ṣé ká gbọ́ bí tí Mohbad ti ṣe rẹ́kọ́ọ̀dù fún ìyàwó ẹ̀ irọ́ Naira Marley fẹ́ pò òun tóun bá kó Naira Marley ó mọ nǹkan tó ń sọ gbà yẹn bọ́gbà tó níyàwó òun ọmọ tóun rò pọ̀ ọmọ gidi tó ń dókó kiri ó ní àgójẹ.